àti àtàrà Ọlọ́run wa kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó dàbí pé torí Ànábì náà la fi jókòó. sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún Ànábì. Kòránà Amirul Jaysh ọlọ́mọ́sà bá mi ṣàlékún kí àlékún gẹ̀ fún wa. Àmín. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار، يا ربي يا غفار، اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم. أبا شيكني المدير أدام الله حياته. gbogbo àwa ọmọ kéwú tí a bá fẹ́ ṣàlùbáríkà kádàkùn káwé bẹ̀ dáadáa. أدام الله حياته. ọlọ́mọṣà jẹ́ kí á rí bàbá wa almudir. سلام عليكم سنة نبوية. mo rò pé ó sùn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. سلام عليكم سنة نبوية. òkúta àná bàbá wa almudir òkúta àná wọn bí àná náà ni. سلام عليكم سنة نبوية. ọba tí ó fi ń ṣe ọ̀ṣọ́ mímọ́ fún wa tó gbé yín kalẹ̀ ní ìtutù ọkàn tàwọn tàná bàbá wa almudir ọlọ́run má jẹ́ máa padà sí ibú láéláé. إجابته فرض على كل مسلم. kò bá dá ká ṣe àmì fún bàbá wa ṣíkìní. سلام عليكم سنة نبوية. mo kí yín púpọ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò tó ti lọ. سلام عليكم سنة نبوية. mo kí gbogbo àwọn àfa ńláńláńlá tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá mi ṣíkìní. سلام عليكم سنة نبوية. bàbá wa ajiwa Mudaththir Mikudi Bayaruba. سلام عليكم سنة نبوية. àjọkú onílọrin náà ni ọba tí ó jọ fi wá ṣọ̀ṣọ́ ara wa ikú òjijì ò ní pa wá. سلام عليكم سنة نبوية. bàbá wa ṣíkìní bí wọ́n ti máa nànú àfáà ni wọ́n àwọn tó bí wọn ní ọlọ́run ni wọ́n tí wọ́n tilẹ̀ nílọrin. سلام عليكم سنة نبوية. báwọn náà bá gbá máìkì mú nísìnyí ó tún dùn ju tèmi gan lọ. سلام عليكم سنة نبوية. ó ṣeun Abubakar. إجابته فرض على كل مسلم. mo fi ìjókòó bàbá wa ṣíkìní mo tún fi kí bàbá wa Mikudi púpọ̀ púpọ̀. سلام عليكم. mo kí àwọn ọmọ ìyá mi láti àfàǹdá Al-Khalifa. سلام عليكم سنة نبوية. wọ́n bí ọ lémi ọ̀yọ́ ṣé mo tí ì nífẹ̀ẹ́ rẹ̀ náà. سلام عليكم سنة نبوية. bẹ́ẹ̀ a bá ní kó da afẹ́ nìkan kó má da afẹ́ lòmíì wàhálà ni ó pa àwọn tí wọ́n ń bẹ nínú ilé òun nì. سلام عليكم سنة نبوية. gbogbo kìíní náà ti ń dé ní títí dé dáadáa Al-Khalifa. سلام عليكم سنة نبوية. bí wọ́n bá rọ́mọ ẹ̀yà tiẹ̀ tó pọ́n ilé tó nǹkan lábùkù ó ń ṣera rẹ̀ ni. إجابته فرض على كل مسلم. àtàfà wa Khalifa àtàfà wa olóko wọ́n wá pè mí wọ́n ní sìn ní wá sọ́dọ̀ àfà wa làbí kàdé amúní mo ti dé. سلام عليكم سنة نبوية. bẹ́ẹ̀ ọba kábùkù rí kò ní mọ yìí ẹni ebi pa dáadáa ní mọ yìí oúnjẹ. سلام عليكم سنة
sunnatun nabawiyyatun. ọba tí ò ṣe wá lọ́mọ ìyá òòṣà síra wa nínú ilé mi wọ́n ti fi àìmọye àníyàn banú ilé mi jẹ́ nígbà tí wọ́n gbà fúnra wọn. Salamun. wo àfàwà àlámú mo kí yín tìmọ̀tìmọ̀ lẹ́ẹ̀ máa fi darí ìjókòó tí yín. Salamun alaykum sunnatun nabawiyyatun. mo kí adìyẹ Isahaka àjò mo kí gbogbo àwa àyà ó débè òdẹrọ gbogbo téèyàn bá ní tí ò bá ní yín àbújẹ ìjẹkù egbó ní bàbá wa mírù jésì ní máa wí bẹ́ẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. gbogbo tó tara yín jáde pẹ̀lú ògbó ọlọ́run wọ́n soríire kalẹ̀kalẹ̀ lójú ẹ̀mí yín ẹ̀sà mi. Ijabatu. ṣé o ẹ̀sà mi ni mo ṣe ní tu ẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. bí n bá wá lónìí bàbá wa Sígínì afáwa àgbà làbẹ́ìkà wọ́n wúwa rẹ̀ púpọ̀ nínú ilé sàláàtì. Salamun alaykum sunnatun nabawiyyatun. ọ̀tọ̀ ní bùtùlù ọ̀tọ̀ ní bùtùgbẹ́ ọ̀tọ̀ ní bùtùbùtù mẹ́tẹ̀ẹ̀ta kò séyìí tó dá ń bẹ̀ lọ́sàn-án láàárọ̀ lóru ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ajíwa làbẹ́ìkà wọ́n tán sára inú ilé wa nílé sàláàtì. Salamun alaykum sunnatun nabawiyyatun. gẹ́gẹ́ bẹ́yìn náà ti wípé kò sásìkò ọjọ́ sì ti lọ kò sì dá kálùgbà ọlọ́run àsìkò òru náà ló súnmọ́ yìí táwọn oníṣòkòtò fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ kó máa wà tó wá mú wa ń bì yín òun nì. Salamun alaykum sunnatun nabawiyyatun. àwọn dókítà wa náà ní bẹ́ńkálẹ̀ yìí dókítà mímọ̀ àwọn alápàtà mímọ̀ àwọn gbogbo mímọ̀ bàbá wa Sígínì ẹ̀yìn náà ní. Ijabatu. Faridun ala kulli muslimin. bí n bá wá bí mo ti wá yìí tí mo torí yín kú nílọrin gbogbo ń tà bá ń ṣe tó jẹ́ halqa nílé bàbá wa Amirul Jaysh afáwa làbẹ́ìkà wọn absent rí wọn ò ṣe síyáṣà nínú kàdíríyà báwọn kan ní fáǹsì tèmi àwọn kan ní tiwọn àwọn kan ní gbàkan gbogbo wa gbogbo sàláàtì wọn dúró déédéé bí mòdìdí báwọn ẹni Ọlọ́run ti dúró ní afáwa làbẹ́ìkà dúró. Salamun alaykum sunnatun nabawiyyatun. gbogbo àwa tá a wá jí abiyamọ tá a wà ń bí ẹ bá ń pariwo Allahu ọyọ kan ká wá jẹ́ kí Allahu yẹn lò òkè dáadáa kọ́lọ́hún wọlé àtòní tọ́lá tá a ṣe náà ọlọ́run gbogbo tí máa bà nǹkan jẹ́ tí èfi ṣe ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Salamun alaykum. ẹ bá ń pariwo pé Allahu akbar. Allahu akbar. bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí oore tiẹ̀ náà ní bàjẹ́. Allahu akbar la shafi'a bimithlihi. ó yẹ kí n kí yín jù bẹ́ẹ̀ lọ àmọ́ torí àsìkò bá ń pè Ọlọ́run bá a bá ń dákọ̀ Ọlọ́run bá a bá ń ṣe àzíkiri èyí tó dáa jù kí gbogbo wa ká lọ mójútó ní mímọ́. Allah. Ìmọ̀ yẹn ni ó jà máa ń tà ń ṣe nípa dídákọ̀ Ọlọ́run. Allahu akbar. A'udhu billahi minash shaitanir rajim. Alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard. Rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina adhaban nar. Alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard. Rabbana ma khalaqta hadha batilan subhanaka faqina adhaban nar. Ẹ bá ń gbọ́ lóhùn tóbi dáadáa. Alladhina yadhkuruna Allaha qiyaman wa
nídùú wa bila ilaha illallah La ilaha illallah. ó kọ ọlọ́run ni mo ní ọ̀dà dákun má gbẹnu ti torí ọlọ́run la ilaha illallah. La ilaha illallah. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا. ká dúró lórí ìdúró wa ká máa fi rántí Ọlọ́run. قياما وقعودا. bí irú èyí tá a ṣe láìpẹ́ yìí Dhikrul Anfas. قياما وقعودا. وعلى جنوبهم. ká sì tẹ̀ kọ̀kọ̀ fọ́lọ́run ká máa fi rántí Ọlọ́run ká forí balẹ̀ fọ́lọ́run ká máa fi rántí Ọlọ́run ká wá máa wo òkè tí í ṣe sánmà tọ́lọ́wọ́n bá dá àwọn onírojọ́ ẹ̀. ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ẹ má jẹ́ kí náà yóò tàn sí mi lójú púpọ̀. ويتفكرون في خلق السماوات والأرض. ká máa rántí Ọlọ́run bó lọ́lọ́run ti dá sánmà. ويتفكرون في خلق السماوات والأرض. ká máa rántí ilẹ̀ bó lọ́lọ́run ti dá ilẹ̀ tí ó rí mọ́ wa lẹ́sẹ̀ bó ló ti dá sánmà tí ó jalè wa lórí. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. àṣẹ mímọ́ Ọlọ́run títóbi Ọlọ́run gbígbọ̀ngbọ̀ Ọlọ́run ọba wo ni ọba tó dá sánmà tí ó fi òpó kankan dì í mú. ما خلقت títóbi Ọlọ́run gbígbọ̀ngbọ̀ Ọlọ́run ọba wo ni ọba tó dálẹ̀ tí gbogbo nǹkan rìn lórí ilẹ̀ tí ó sì rì mọ́ wa lẹ́sẹ̀. ما خلقت àṣẹ subhanallahi walhamdulillahi wala ilaha illallah allahu akbar. حياكم الله. bẹ́ẹ̀ bá wí débẹ̀ wò. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. Abu Hurairah ló gba hadisi náà wá. رضي الله تعالى عنه. حديث صحيح وهناك الفرق بين حديث موضوع وحديث مرفوع وحديث موقوف وحديث صحيح. هناك الفرق بينهم. حديثي tí mo fẹ́ sọ yìí Abu Hurairah ló gbà wá látọ̀dọ̀ sí Ọlọ́run. wọ́n ní gbogbo ẹni tó ṣe wípé ó bá ní subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar tó wí tó débẹ̀ o. Al-Khalifa wọ́n làdí nábì lẹ́ni ọba wí Ọlọ́run ó lè ká màláìka ó pín igi ọ̀pẹ kan fún un láti Jánnà. igi ọ̀pẹ yẹn nínú hadisi mi wọ́n jẹ́ ó yé wa pé igi ọ̀pẹ òun ẹlòmíì lè rin kóòtù kan láti bì kan bọ́ sí bì kan yóò sì rìn ní 100 years. Allahu akbar. tí ó fi rìn lẹ́nu pé yẹn gbé Ọlọ́run tóbi ó ṣe àfọ̀mọ́ fọlọ́run pé subhanallah bẹ́ẹ̀ bá wí oyè ọ̀kan anábì ló wí bẹ́ẹ̀. Allahu alayhi wa sallam. hadith sahih gbogbo wa náà kádàkùn ká wí lẹ́ẹ̀kan náà kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀ fáwa náà pé subhanallah. subhanallah. walhamdulillah. walhamdulillah. wala ilaha illallah. Allahu akbar. Wala ilaha illallah wa Allahu akbar.
fìtínà láàrin àwọn àtàwọn tí wọ́n ń bú wa lórí ojú ọ̀nà tá a wà yìí nígbà tí mímọ̀ wa ò tó nǹkan. Allah. òun ni wọ́n fi ń tàmásà gbogbo nǹkan má wà lọ́wọ́. Allah. Ìmáàmù Málíkì. Radiyallahu ta'ala anhu. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. Radiyallahu ta'ala anhu. ó ní kullun yukhasu minhu wa yurad illa sahib hadha ad-dari'. Allahu alayhi wa sallam. kullun yukhasu minhu wa yurad illa sahib hadha ad-dari'. ǹtẹ́ bá mú wá fún wa lẹ́yìn Salafi àbí ẹ̀yin Ahlus-Sunni èyí tá a bá rí tó bá jẹ́ al-kitabu wa sunnah á mọ̀ ń bẹ̀ èyí tá a bá rí pé kò jẹ́ títí wa á dà padà fún yín. Allah. ẹni tí ó sọ̀rọ̀ tá a ní yẹ lọ́wọ́ wò tún jẹ́ sí pé ọ̀rọ̀ rẹ̀ al-kitabu wa sunnah òun náà lẹni tó sùn láàyè yìí dání wọn náà nàá Muhammad. Wa ma ka Muhammadin khuliqan wa khalqan. ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa. Adalla fakana. ẹ wá dúró rẹ taari pẹ̀lú kásì subhanallah walhamdulillah ọyọ kan ẹ wo àǹfààní tá a fẹ́ rí mbẹ níjọ́ àlùkìyàmà. Allah. káwa ní zikiri tá n ṣe tá a fi rántí Ọlọ́run. ọ̀rẹ́ mi kan bẹ bàbá wa Ṣíkínní Salafi ni Salafi rẹ̀ sì bọ̀ háyà púpọ̀ nílọrin. Allah. ìwọ̀n ń sọ kankan fún mi ń yóò ní ó nínú àwọn kàsáìdù wa tóun máa gbádùn jù láyé tó já sí wípé tóun bá ń kà àbí tóun bá ń gbọ́ òun èèyàn máa bára àwọn tí máa rí lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. òun ni ilahi laysa li hawlun fa innal hawla lillahi. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Allah Allah maulana. Kò sí mo ní ibi. La ilaha illallah. Allah Allah maulana. ليس لي حول فإن الحول لله. لا إله إلا الله. الله مولانا. ولا من قوة إلا إلهي قوة الله. لا إله إلا الله. الله Allah maulana. kò já sí wípé n tó yẹ ká mójútó nínú tasawufu òun ni mímọ̀ àmójútó òun lógún wá fi ń dogun ológun. nínú ọ̀rẹ́ mi tí mo wí ó ní báwọn máa ń ka kọ̀sáìdù náà inú wa máa dùn pé nínú àwọn kọ̀sáìdù tí àwọn àlùsù fi ṣe tí jásìbù rẹ̀ máa mú òun ni kàsídà náà wà. وكن في الذكر مجنونا ولا تركن إلى الله. لا إله إلا الله. الله الله مولانا. وإن تذكر ببنديري فوجهه إلى الله. إله إلا الله. الله الله مولانا. يعني ليس لي حول ليس لي حول kò sí ète kan إلا لله. kò sí ọgbọ́n kan kò sí ète kan ìtumọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. la min quwwatin illa ilahi quwwatal. bí wọ́n bá lọ lágbára kan agbára rẹ̀ ó máa tẹ̀lé agbára tọ́lọ́hùn lẹ́yìn. وكن في الذكر مجنونا. تذكر ببنديري فوجهه إلى الله. لا إله إلا الله. الله الله مولانا. Bandiri lulu ta lu yìí ó lẹ́kọ̀ọ́. وإن Láha
ṣùrù. تذكر ببندير. bàbá wa ṣe ní ọdún tí a tẹ̀lé Maulana Sheikh Shazili. الله تعالى عنه. tá a tẹ̀lé wọn l'Abẹ́òkúta. ọjọ́ náà ni Malam Uba ni wọ́n wá sí Abẹ́òkúta láti Kano. Maulana Sheikh Shazili mọ́tò tá a kó lọ Kano tá a kó lọ Abẹ́òkúta ńjọ́ náà ó fẹ́ tó 15. الله. fa wa dáná gbogbo wa la tẹ̀lé wọn lọ́dún náà ebi náà mẹ́mẹ́. الله. ńgbà wa dé Kano Maulana Sheikh Shazili ní tí mo fẹ́ ṣe ni wípé mo fẹ́ gbé Malam Uba wa kí Malam Uba kọ́ wa bá ti máa lu bàndírì. الله. ìlùkulù làwọn èèyàn lù ṣùrùtù bàndírì ọkọ̀ọ̀kọ̀ gbọdọ̀ lálù àlá torí kò sí ní bàndírì ń wí tó ju ọkọ̀ Ọlọ́run náà lọ. وإن تذكر ببندير فوجهه إلى الله. La ilaha illallah. Bá mi wí ni. الله مولانا. وإن تذكر بأنفاسه Ìtẹ̀kùr ní bàndírì Maulana Sheikh Shazili. الله تعالى عنه. ọ̀rọ̀ pọ̀ ń bí Abẹ́òkúta tá a lọ yọ náà. وإن تذكر ببندير. àwa gbé Malam Uba àwa gbé wọn wá láti Abẹ́òkúta lọ́dún náà. ńgbà àwa gbé wọn dé Maulana Sheikh Shazili wọ́n sọ pé a fẹ́ máa lu bàndírì kó já sí wípé àbàgbé ó kọ kàsídà tá ń dá àtúnkọ Ọlọ́run tá ń pè lẹ́nu òun náà ni bàndírì náà ń pè. وإن a máa fẹ́ káwọn èèyàn mọ̀ túmọ̀ tá ń lù. وإن Malam Uba ló wá kọ́ wa. الله. ìpè ìmí ń bẹ tí ó máa wí Allah ya mustanadi. الله يا مستندي. lùkìrì. الله يا مستندي. الله يا مستندي. sẹ́ni pé sẹ́ni pé الله wọ́n máa lù يا sẹ́ni pé wọ́n máa lù. مستندي. الله يا مستندي. الله يا حياكم الله. Allah ya mustanadi. Allah ya mustanadi. الله يا مستندي. الله يا مستندي. ẹ bá pariwo Ọlọ́run. الله. ìlùkulù òsì làwa lù nísìn. ẹlòmíì ò máa lu bàndírì bí kò ti mú pàyà. ẹlòmíì ò máa lu bàndírì yóò ti mú gbó. ẹlòmíì ò tún fi nǹkan kí nǹkan yóò tún lo ìfọ́pá torí pé ó fẹ́ dá kọ́ Ọlọ́run. وإن تذكر ببندير ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù dọ́tẹ́ dùn òun àjò Ọlọ́run. فوجهه إلى الله. àwọn tí wọ́n gbé kalẹ̀ tí májẹ̀mú tọ́lọ́ ní. nígbà tí ìlù tá a lù tó jẹ́ gángan tí nítumọ̀ tí wọ́n fi ń lù ìlù tá a lù tó jẹ́ gángan tó nítumọ̀ bí wọ́n bá lu ìlù àwọn tí kọrin òun tí wọ́n bá lù gbogbo ìlù tí wọ́n lù ní nítumọ̀. الله. àwọn ẹni Ọlọ́run wá wò pé káwọn kójọ ní halqa ká máa dá kan Ọlọ́run الله. kí ahọ́n wa ó máa dá kan Ọlọ́run الله. kí bàndírì tá a tún máa lù náà kóun náà máa ṣe kíni kóun náà máa dá kan Ọlọ́run. farabalẹ̀ حياكم الله. jẹ́ máa kéwú jẹ́ máa tún kéwú bàbá mi ṣe kíni mẹ́kálẹ̀. حياكم الله. ìmí pẹ́ tí ó máa wí pé ìlàhí ana unadika ìlàhí sẹ́gbàdùn gbogbo wọn gbàdùn bá. أناديك إلهي أنا أناديك أنا أناديك إلهي farabalẹ̀ òkúkú lóhùn tó ní. حياكم الله. gbogbo ẹ̀ ní mọ̀ mà àwọn akin àwọn ẹkùn ni wọ́n tọ́ mi. láyé Sheikh Shazili máa ń rán yẹn lọ bá mi rùn jésì ni pé ẹgbẹ́ ọ̀tẹ́ wá fún mi kí wọ́n á lu sàálẹ̀ kò sọ́tọ̀ mu fíhì máa fi. حياكم الله. ó fíhì. ẹ lọ lẹ́kọ̀ọ́ àlẹ́kọ̀ọ́ máa wá tá n bọ̀ fìlà wèrè tá n lé kì àtàwọn aṣọ òṣì tá n wọ̀ kì
kò já mà pé gbogbo táwọn ẹni Ọlọ́run gbé kalẹ̀ wọn ni wọ́n fi dákọ̀ Ọlọ́run ni. ẹni náà máa dùbà nínú ìgbé sọ́bìnrin òun wò mí dáadáa bí mo ti lù sáà náà sọ wò mí dáadáa ayé rẹ̀ ń bàjẹ́ látàyè nù. ìlà gbọ́ ẹgbẹ́ kó gbọ́n tó lù má pàdé ìlàhí ana unadika. wíwẹ̀ kí wọ́. ìlàhí ana unadika. ọ̀rọ̀ abánisẹ́ ó rí ìlú gbé wá. Ayakumullahu. bàbá mi sí kí ni mẹ́mẹ́. Ayakumullahu. wọ́n máa jì lọ. ìlàhí ana unadika ó ní. Ayakumullahu. wàlá tó ń kiri nítorí bá ń dìrì náà. gbogbo ẹ̀ ló ní túmọ̀ kẹsẹ̀ kékeré kan máa lù ú lásán bí ipò tí mo gbó làwọn yìí. ẹ wá ń lù kò dọ́dọ̀ Ọlọ́run mọ́. má lò fún pa. ẹ ń lù kò dọ́dọ̀ Ọlọ́run mọ́. àìní bẹ́ẹ̀ la ilà ìlàlà la ilà ìlà. ọ̀yá tó lù kárí. rí ọkọjá. Àbáyọ̀wọ́ àná Muhammad. Sallallahu alaihi wasallam. Ilà ìlàlà. Gbé fún pàtó òtí nínú. La ilà ìlàlà. La ilà. Ìpàrà wọn ló ti lé sára rẹ̀. Wọ́n tẹ̀lé kúrò bí bàndìrì fàwájì òhó ìlànà. Sáyé. Wàyé tẹ́lẹ̀ kọ́rọ́ mi bá dé. Gbogbo nǹkan lọ̀kùn níbi ìtẹ̀rí kọ́. Fàwájì owó ìlàlá. Kẹ̀dọ̀kúrú pàdínù ọ̀pọ̀ bẹ́ẹ̀ tọ́pọ̀. Tí máa ń lam ọba tí wọ́n kọ́ wa lọ́kọ́ mọ̀ wọlé àná ṣe ṣáàzì yìí ṣé ṣáàzì wa kọ́ gbogbo wa. Yallahu ta'ala anhum. Kátó wa ní. تذكر بأنفاس فصفل قلبا لله وإن تذكر بأنفاس فصفل قلبا لله وإن تذكر بأنفاس فصفل قلبا لله وإن تذكر بأنفاس فصفل قلبا لله. Àǹfààsì tí wọ́n tà ń ṣe lónìí kẹ́kọ̀ọ́ sọ bẹ́líìtì mọ́nú lásán ni. Ìtẹ̀sí kúrú bí àǹfààsì. Bẹ́líìtì tó sì dájú èkó yìí náà lọ́wọ́. Ìtẹ̀sí kúrú bí àǹfààsì. Kèéṣe kẹ́ẹ̀sọ bẹ́líìtì mọ́nú lásán kèéṣe ṣe kó o máa ṣe báyìí la. Gbogbo ń dá wíwọ́n ni ẹ̀rí rìádọ̀ ni àwọn rìádọ̀ kan bẹ ọ̀rìbọ̀ ọba jí làárọ̀ ẹ ra àwọn nǹkan tí wọ́n máa sáré lọ tí wọ́n máa sáré bọ̀ wọ́n ń tọ́jú hẹ́ẹ̀tì wọn ni àlàáfíà wọn ni wọ́n ń tọ́jú ẹlòmíín gbá bọ́ọ̀lù ẹlòmíín play bọ́ọ̀lù ẹlòmíín á máa sáré ní tìtorí hẹ́ẹ̀tì rẹ̀ bàbá wa sí ni gbogbo báyìí ẹlòmíín ti ṣe tí wọ́n ṣe rìádọ̀ pẹ̀lú gbogbo rìádọ̀ tí wọ́n ń ṣe. O sáré ni o ti gbogbo tó bá lè máa ṣe tó jẹ́ exercise yẹn kò sí dáadáa kankan mẹ́. Àwọn ẹni Ọlọ́run wá gbé kalẹ̀ kékeré kan bẹ tí ń jẹ́ díkìrúlẹ̀ àǹfààsì ká máa lo òkè ká máa lo ọlẹ̀ pé la ilaha illallah ìkànnù kó o máa ṣe báyìí kó o máa lọ kó o máa lọ báyìí díkìrúlẹ̀ àǹfààsì náà fọlábalẹ̀ kó o máa ṣe kó o máa lọ kó o máa bọ̀ kó o máa lọ kó o máa bọ̀. Ó ń pe Ọlọ́run eríkèéríkèé ara rẹ náà tó ń pe Ọlọ́run ọmọ ní ládàá pé ó ń pe Ọlọ́run ó ń fi eríkèéríkèé ara pe Ọlọ́run ó tún máa wá ní àlàáfíà inú ara tó ju kó sáré ní stadium lọ èyí tó o bá ṣe. La ilaha illallah. La ilaha illallah.
إلا الله لا إله إلا الله تهجوا من الحور في العالات بيضاء بها لا إله إلا الله إلا الله لا إله إلا هو صاب من العمر في العالات إلا الله إلا الله حياكم الله إن تقم بالله قاهر تقم بل عنده فولي gbogbo tẹ́ fi ń kó bá wa lọ́dọ̀ Ọlọ́run náà nù. حياكم الله owó kíni ń jowó ìtàwé ni Ọlọ́run ti parí fáwọn. حياكم الله gbogbo nǹkan. Aseful Kadiriya. sírù asrari máa yóò tájú ilé ìlà àbúrò. Má bọ̀. wọ́n lọ fi sírù sí. tó wà máa kà tó wà máa túmọ̀ rẹ̀ mu. tọ́ka máa jẹ parí lásán sáwíà. الله sírù tọ́bùsì. kini jẹ́ hamahu kini jẹ́ bakahu kini jẹ́ nukata tu da'ira kini jẹ́ sírù jamu'i kini jẹ́ jamu'i. حياكم الله ṣé wàá mọ̀ àṣọ àmà ni. Allahu ya Allahu ya malija alakasi ya gawusahu lagawu. sori kó wọ́tọ̀ owó ló ti gbé mi lọ bòmí ní sí. حياكم الله أنت بقرب بنديري kọ́mọ mílátìnú jáde ọmọ ní àlàáfíà tààrà ó sì tún máa gba aládá lọ́dọ̀ Ọlọ́run. الله أكبر ó sì. Allah zukuna min al-ahlak ya Allah ribuna bil fil akhbar ya fazitahina min al-adina wasqina la ilaha illallah Muhammadur Rasulullah alayhi sallallahu ya ba. gbogbo farabalẹ̀ gbogbo ẹ̀ ló ní màání gbogbo ẹ̀ ló ní túmọ̀ ọmọ síbò tí ń ṣeun ọmọ ní àlàáfíà tara ó sì tún máa gba aládá lọ́dọ̀ Ọlọ́run èyí wà dàbí ọ̀dájú kó máa lọ sálẹ̀ fíìdì lásán tó ń tún lé pé Ọlọ́run lọ. الله وإن تذكر بأنفاسي ó tó àbáwá náà fẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ mọ́. حياكم الله àsìkò òru ti tó kásì tó máa mú wa mẹ́. حياكم الله wọ́n fi ní kúlù yóò xasmin fẹ̀yọ̀rọ̀dù ilà sọ́ọ̀hìn hàdà tán. هذا الطريق kò sí ti Kàdìríyà tá a gbé lọ́wọ́ alikitaabu wa sunna. alikitaabu wa sunna tó sì yé wa tó kù. àwọn tá a fẹ́ jọ náà kọ́ ni wọ́n bẹ̀ ń kalẹ̀. ìmọ̀ ń bẹ digbidigbi tó dájú tí èsè pé tí èsè sàbùjẹ jẹ kò kú. bí wọ́n ti kákò náà nù ni. الله kẹ́ni tí ọ̀sẹ̀ mọ̀ nǹkan kan lọ fara kó bá bu àyà wọn. ojúdojú lọ àyìnláni bá mi ṣe rí lámútẹ́kẹ́ tó burú mọ́ kálámù. fi kulli aynin minal aynayni nunani lámútẹ́kẹ́ tó burú mọ́ kálámù. fi kulli nunin minan nunayni ayna. bàbá wa ṣe kí ni pọ̀ púpọ̀. الله wọ́n pọ̀ púpọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ní bínú wọn ti tó lò wọ́n ti fi sọ́yọ́sì pàǹfààní ẹ̀ lómi jẹ́ subhana rabbika.
Alubarika Umura and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah. Iléeṣẹ́ Albarika hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà. Umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé. Tètè máa bọ̀ ní iléeṣẹ́ Albarika. Gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hún. Gbogbo ẹ ti wà nínú ètò. Ilé gbígbé ni, ziyara ní lílọ ni. Kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́. Àdéhùn ló jẹ wọ́n lógún. Tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe. Lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí. Àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ. Wípé tẹ́ ẹ bá wọn lọ, ìrọ̀rùn ló máa já sí. Títí darapọ̀ mọ́ Albarika hajj and umrah services. Installment payment is allowed. Iléeṣẹ́ Albarika wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos. Tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090. Albarika ìwọ là ń bá lọ o.